mechanic lọmọbìnrin kan bá dẹ̀ wá síbẹ̀ jọ mọ̀ pé mo dẹ̀ wọ́ ọmọbìnrin mo ní bóòlù àǹtí ló bá sọ fún mi lóun àtọkọ ẹ̀ ti kọ́ra wọn lẹ́tọ́jọ́ mẹ́ta ó dẹ̀ wá ọkọ tó dáa ohun ẹ̀ tó máa tọ́jú ẹ̀ mo dẹ̀ pé mo lè tọ́jú ẹ̀ èmi ń bá wò báyìí ọmọ yẹn dẹ̀ yá ẹ̀ ó fáìn dáadáa làbá pe ọ̀rọ̀ ìlówó arélè mi ọ́fíìsì jọ gbèsè ló bẹ̀rẹ̀ sí fóònù mi tó pariwo mo fẹ́ sọ fún ẹ kó má ti ń dọ̀ ń bọ̀ múná kí n tó lè fún ẹ ní yes or no mo láti sọ fún ọ̀rẹ́ mi kí wọ́n náà gbọ́. irọ́ ẹ má jẹ́ ó bá mi. kí ló dé. ìyàwó kẹ́ kí ló fẹ́ fi ìyàwó ṣe eléyìí tó wà ní ti tó. kí ló dé tẹ́yìn yẹn máa ń bèlè pé ilé olórogún ìyàwó méjì wọn á jà ọ̀nká tẹ́bùtà ni mo ti bá wọ ìyàwó ẹ̀ parí ìjà ó ti parí ìjà lọ́dọ̀ mi ibo lè yàn méjì ọwọ́ tí ò lè jà á parí ẹ̀ náà ni. wo sórí sẹ́rí ìjà tá à ń jà yẹn ìjà fẹ́ sí ni o sẹ́rí tí ìyàwó bá di méjì wàhálà mẹ́rin ni tó bá di mẹ́ta wàhálà mẹ́fà ni. kò sí tí ò ní wàhálà ọlọ́mọdé alẹ́ wa lónìí bí wọ́n bá sọ fún mi pé ká méjèèjì bá lè nífẹ̀ẹ́ ara wọn ilé máa dùn. wo ọ̀rẹ́ mi wọ́n máa jẹ́ àṣẹ ọ̀rọ̀ wa nígbẹ̀ẹ́ ní dolóko àdá wo sórí bá ṣe rán bá láìfi lọ yóò dá o èmi nìkan sìn pẹ̀lú ọmọ mẹ́rin ohun tó lọ́run ṣe fún mi tí n bá kú àwọn ọmọ ní ojogún ẹ̀ wọ́n bá ní tẹ́bí tíyàwó bá di méjì wàhálà ni. tí mo fẹ́ sọ fún ọ ni pé ọlọ́run kò bá tó gbèsè ayé wa ẹni ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ ló gbádùn ìyàwó kan ìyá máa ń bẹ́ẹ̀ gbà mí tí ọlọ́run bá lè gbàdúrà èèyàn tí ọmọ níláárí yóò mú yẹ ẹ sọ́dọ̀. ọlọ́run akọ wa mọ̀ ṣe. sí ìyàwó ọba mi mú bàtà wọ láti Dubai. ó dẹ̀ máa mú bàtà bọ̀ kódà ó rà àwọn aṣọ tó fáìn ní ọ̀fun yín pàpà. ká ló wà ní ìsìn. tó bá ti dé mo fẹ́ rí bàtà mi. mọ̀mọ́ kébí náà múra ká máa jọ lọ. iye bá rẹni tó ń fọwọ́ ẹ̀fà tó léwu láìrò ṣàtúbọ̀tán. ẹ má bá wí ẹ má bàjá ọmọ tó fi mọ́ ṣeré. ẹ special sí mi tó pé ẹ special fún mi mo fẹ́ máa mú nǹkan yín ní special because you are special to me. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí mo ti ń plan pé ọjọ́ kan ni màá fún ní special date ṣùgbọ́n àwọn gbéborun ti bàjẹ́ wọ́n ti wá sọ fún yín nígbà wọ́n sì ti sọ fún yín wọ́n bà plan mi jẹ́ notwithstanding nítorí kí n ṣe mo ń láti ṣe ẹni tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ orin yìí o kẹ́ẹ̀wọ́ number 1 kò ń ṣe orogún yìí o kò ń dẹ̀ ń ṣe ìyàwó ọmọ lọ́jọ́ sí ó dẹ̀ wá ṣẹ́rú yín ni ó sọ fún mi wípé ìyá ló máa fi ń ṣe onídọ̀gbọ̀. ẹ pẹ̀lẹ́ ẹ jọ kí lórúkọ wọn. dáná mi ló Bánkẹ́. ẹ pẹ̀lẹ́ mà ẹ jókòó mà ẹ jókòó kí lẹ fẹ́ ká fún yín. ilé tí yín ni òun ṣe ti gbọ́. sẹ́ẹ̀rẹ́ ẹ ò bó ṣe ń dá inú with respect. ilé yín o ní tẹ́ ẹ bá fẹ́ jẹ tẹ́ ẹ bá fẹ́ mu ni kẹ́ ẹ sọ ó ti kú ònílé mi ó ti di ilé wa àwọn baálé náà ó ti di baálé wa ṣe ti gbọ́. iye bá rẹni tó ń fọwọ́ ẹ̀fà tó léwu láìrò ṣàtúbọ̀tán tó wá ń ṣe kọ́ńtà. Bíé. ẹ ti dé. Mo ti dé. Ẹ káàbọ̀. Ṣé àpá? Mo ti wọ́n ra kìíní ẹ̀gbọ́n. That's nice. Ọ̀kan yọ̀ wá gbà. Ẹ káàbọ̀. Mo ti wọ́n ra kìíní ẹ̀gbọ́n. Stọ́ọ̀kì báyìí ni mo ti rí. Ṣé beautiful. Àgbo ìmọ̀ wọn o. Ọmọ ọdún. Èrè. Mi ní sọ
mi ní sọ mi ní sọ fún ọ. wọ́n fa ẹ̀ o ti kejì ń kọ́. ọ̀kan ló lọ fẹ́. iṣẹ́ mọ̀ pàà méjì la wà nù lé ó lè ṣe máa rà kó fún yọ̀kọ́ tẹ̀lé ràfẹ́ ní kejì tí mọ́mì ń kọ́. kò pé méjì ní ṣọ́ọ̀bù bóyá next week máa tó ti lọ́jà máa lọ rí ra. èmi ò láì kàn tẹ̀ ṣe ẹ wò ẹgbà kẹtọ́jú eléyìí tó bá ti lọ́jà next week ẹ̀rà tí mọ́mì. ẹgbà fi ó tó. alẹ́ ẹgbà mi ìṣerú ẹ̀ náà báwo lè ṣe máa rà kó fún yọ̀kọ́ tẹ̀lé ràfẹ́ ní kejì. ṣé kó sì fi jẹ sọ́gbọ̀ ni wọ́n ti lò fi pamọ́ náà. ó kẹ́ ọ̀pọ̀ tí a máa ṣe ẹ tọ́jú ẹ̀ kò bá jẹ́ 2 weeks ọwọ́ oṣù kan lẹ tó rí mi tí ẹ bá ti rà máa gbà tí wọ́n wọ́n yín. Àpá ìtọ́ bàbá ọmọ ṣe ìnájú pàlàkàrà ojú ìyá rí. Tìyálé tìyàwó ẹ kóra pọ̀ kó yẹ yín sùúrù ló bá. Mo nífẹ̀ẹ́ púpọ̀ sórí bá a ṣe ń ṣe yìí ni mo fẹ́ ká máa ṣe lọ. Mo wá fẹ́ pé gbogbo àwọn ọmọ ọkọ ẹ̀ tó kù yìí mo fẹ́ kó kó wọn mọ́ra kádìjọ máa jẹ kádìjọ máa mu. Àlàyé mi ni ò ti rí ẹni kádìjọ máa wọṣọ kan náà. Ìgbà tí ìfẹ́ bá wà nínú ilé ṣó mọ̀ pé ìrọ̀rùn ilé yẹn máa jẹ́ fún gbogbo wa. Gbogbo àwọn ọmọ ọkọ ẹ̀ mo fẹ́ kó kó wọn mọ́ra nítorí ìgbà tó bá yá lọ́jọ́ iwájú àwọn ọmọ tèmi ló máa fa àwọn ọmọ tiẹ̀ lọ́wọ́ sókè bó ti wù kó ti rí tó ẹni iwájú sì ni wọ́n níwájú yìí àwọn làgbà àwọn náà máa fa tiẹ̀ lọ́wọ́ sókè lọ́wọ́ á jẹ́ ká pẹ́ fúnra wa èṣù yí àwa ṣó ti gbọ́ máa jẹun ẹ lọ ṣe mọ̀ pé ìgbà míì àgbàlagbà kì í jẹun tán ó máa ń jẹun kù fún ọmọdé ni jẹ kù fún ẹ aya mi tó dáa. Ilé olórogún dùn ó dòyìn onígbà ló ń gbégbá ẹ̀ lágaraba tí wọ́n fi ń bá a sọlẹ̀. mo fẹ́ kẹ́ gbà mí lọ́rọ̀.